lọ sẹ́wọ̀n. Níbo ni Lizzy wà? Guys, tí tó bá jẹ́ pé èmi ni mo pè é pé kó wá jà fún mi. Ó ti yẹ, àwọ̀ wá wà láàrin wa. Má lọ bẹ́nikẹ́ni o. Ṣé ti yẹ ń sìn? Má lọ bẹ́ni kankan because èmi bẹ́ẹ̀ mi ṣe wà mi ò lè rún ẹ iṣẹ́. Ó ní jáde ní àwọn tíìmù tó máa ń ṣe wọ́n mọ́ra wọn lórí social media, àwọn méjì náà ni wọ́n máa ń ṣe. Téèyàn kan bá ti fall out kúrò nínú tíìmù kan, wọ́n máa sáré gan ni. Same thing tó ṣe nínú tíìmù yẹn ló máa ṣe fún wọn náà tó bá ti fẹ́ kúrò lọ́dọ̀ tiẹ̀ náà. Ẹ má máa gan wọn mọ́. Ó ti yẹ yín sìn, ẹ má máa gan wọn mọ́. Ṣé ẹ mọ̀ pé ọmọdé tó fẹ́ sọ̀rọ̀ náà gbogbo ẹ̀yin tíìmù pátápátá AJ ni o Dorcas ni o Esabod gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́. Gbogbo yín pátápátá ni màá bá sọ tòótọ́. Anybody tó bá ti fall out lọ́dọ̀ yín tí ò bá yín ṣe mọ́ ẹ fi wọ́n sílẹ̀ ìjọ kan máa lọ. Ẹ ní rí anybody kó jáde nínú síìmù kan kí n tẹ show fún kò lè mi ò lè bá ṣe. Ẹni yẹn ò ṣẹ̀ mí o ṣùgbọ́n mi àti ò lè bá ṣe. Mi ní sọ pé torí pé kúrò lọ́dọ̀ Esabod tí mo pé máa bú Esabod kí n sáré máa lọ follow ẹ̀ tani yálà yẹ ohun tí mo fẹ́ follow. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ fi bú Esabod tí mo fi torí ẹ̀ fẹ́ follow ẹ̀ àbí tí mo fi torí ẹ̀ fẹ́ lawọ́ sílẹ̀ bá tí mo fẹ́ gbà Ọlọ́run ò ní jẹ́. Ta ló fẹ́ kúrò lọ́dọ̀ Àbíkẹ́ tí mo fẹ́ ti torí ẹ̀ lọ follow. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ fún Àbíkẹ́ tí mo fẹ́ ti torí ẹ̀ follow. Kò sọ̀rọ̀ lẹ́ni tí gbogbo yín bá ń reason bẹ́ẹ̀ yẹn àwọn olórí burúkú ìwọ̀n ní jẹ́ nǹkan kan sí yín. Ta ló fẹ́ kúrò lọ́dọ̀ Dorcas tí mo fẹ́ ti torí ẹ̀ lọ follow ẹ̀. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ sí Dorcas tó máa move mi láti wá follow ẹ̀. Tí gbogbo yín bá ń reason báyìí kò ní sí nǹkan kan nínú àwọn olórí burúkú yìí tó máa kúrò lọ́dọ̀ yín tí ẹnikẹ́ni máa gbà sọ́dọ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé ẹ máa gbà wọn sọ́dọ̀. The same thing tó ṣe lọ́dọ̀ Esabod ẹ gbọ́ dáadáa same thing náà ló máa ṣe lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ Àbíkẹ́ same thing náà ló máa ṣe lọ́dọ̀ Dorcas. Ẹ má máa recruit pé nítorí pé Esabod is my enemy I will recruit that person that leave Esabod. Àbíkẹ́ is my enemy I will recruit anybody that come out. Anna Amayowa bá wa pa yíta yìí ti pọ̀ jù mí láìkẹ́. Yẹ ń bọ́ṣọ yíta yìí pọ̀ kí ló dé? Ṣé kò yẹ yín sìn? Ẹ bá wa pa central heater kẹtàn kí ló okay lọ gbé àwọn Anna please start on the electric heater off the central heater. This is too much for me. I can't breathe. I don't like it. I'm too hot. Ojú mi ti ń gbóná mi like it. Ṣé kò yẹ yín sìn? Tó bá jáde lọ́dọ̀ Àbíkẹ́ because ọ̀tá Àbíkẹ́ lẹ jẹ́ ẹ máa lọ gbà pé torí pé ó fẹ́ bá yín bú Àbíkẹ́ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀. At the end of the day ayé ẹ̀ máa bàjẹ́ báyé Toyin ṣe bàjẹ́ náà lẹ́yìn ayé òun náà á bàjẹ́ because ọ̀rọ̀ lówó ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ sí Àbíkẹ́ tó bá jáde lọ́dọ̀ Dorcas tẹ wá sáré gbà ẹ̀yìn ẹ̀jẹ̀tì ẹ máa sáré gbà tó bá jáde lọ́dọ̀ Dorcas ẹ sáré gbà because ó ti di dandan ó máa ṣiṣẹ́ fún yín ọ̀rọ̀ owó ló wà lẹ́nu ẹ̀ yàtọ̀ sí àkóbá tẹ máa kóbá ọ̀rọ̀ ló wà lẹ́nu ẹ̀ ẹ máa kóbá wọn ni ọ̀rọ̀ owó ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ sí Dorcas kí ni àti ìgbọ́rí ọ̀rọ̀ olórí burúkú wo ló tún wà lẹ́nu ẹ̀ tí mo olórí burúkú wo ló fẹ́ fi jáde ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wèrè tó fẹ́ sọ sí Àbíkẹ́ tá àti ìgbọ́rí lórí social media yìí àbí ọ̀rọ̀ wo la àti ìsọ sí Àbíkẹ́ tó máa jẹ́ níhùn ọ̀rọ̀ wo ni àti ìsọ fún Dorcas tó fẹ́ jẹ́ níhùn tó jẹ́ pé èèyàn tó bá jáde lọ́dọ̀ Constance ẹ sáré he èèyàn tó bá jáde lọ́dọ̀ Àbíkẹ́ ẹ sáré he èèyàn tó bá jáde lọ́dọ̀ Esabod ẹ sáré he ọ̀rọ̀ wo ló fẹ́ wà lẹ́nu àwọn olórí burúkú yìí kí ni new thing tá fẹ́ sọ sí Esabod tá àti sọ sí ẹ stop láti máa ṣe bẹ́ẹ̀ ẹ stop ẹ láti máa hearing ti enemy of somebody ìwé ẹni tó jáde lọ́dọ̀ Dorcas yẹn ẹ ṣe bí pé ẹ ti ẹ̀rí títí láíláí ẹni tó jáde lọ́dọ̀ Àbíkẹ́ ẹ ṣe bí pé ẹ̀rí títí láíláí ẹni tó jáde lọ́dọ̀ Esabod ẹ ṣe nítorí èmi omi wọn o láti ilẹ̀ mi ni ó ṣẹ̀ mí mọ́ ṣé o ti nígbà tó ṣì wà lọ́dọ̀ Esabod ìgbà yẹn ló ṣe ń ṣẹ̀ mí tó bá ṣe kú lọ́dọ̀ Esabod mi àti òun ṣọ̀tá àdẹ lè jọ rẹ̀ máa gbọ́ òun ṣọ̀tá mi ò dẹ̀ ń ṣọ̀rẹ́ mi àdẹ lè jọ rẹ̀ mú anybody jáde tó ti jáde nínú tíìmù kan tí mo bá ṣọ̀rẹ́ mú jáde lórí gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe fọ́nkàsì olórí burúkú tẹ́ ń ṣe tó bá jáde lọ́dọ̀ Àbíkẹ́ ó lè jọ́ra mi ó dẹ̀ lè jọ́ta mi kò yẹ ṣó ti pé tí ń kí èmi àti ẹ̀ kò kí ń ṣe kankan náà tó bá jáde lọ́dọ̀ Dorcas ó kì í ṣọ̀rẹ́ mi ó dẹ̀ ní jọ́ta mi ṣó ti bẹ́ẹ̀ yẹn sìn mi ní wá fún ẹ mi ní stage show fún ẹ nítorí pé ó ti kú lọ́dọ̀ Dorcas no kò sí tó ṣe ò lè ṣe kò kàn mí because the more tó àwọn tó gbà ẹ sọ́dọ̀ ó sì máa wá fún anybody tí ò gbà ẹ anybody ló sì máa wá fún wọ́n dẹ̀ lù ẹ nínú iṣẹ́ èṣù ló jẹ́ fún ẹnikẹ́ni tó bá gbà ẹ sọ́dọ̀ irinṣẹ́ burúkú ló jẹ́ fẹ́nikẹ́ni tó bá gba ìsọ́tọ̀ ìwọ ògbé sí ayé ẹ̀ lẹ́ni tó yìnbọn gangan wáyé ẹ̀ bó ṣe bàjẹ́ ìjẹ́ gbogbo oògùn tó ṣe láyé ẹ̀ Dorcas tó gbà ẹ̀ ó dùn mọ́ mi nínú gan mo dẹ̀ ó dẹ̀ gba ẹnu mi láti sọ Dorcas tó gbà ẹ̀ lọ́jọ́ tèmi the same Dorcas tó fún ẹ ní 1 million the same Dorcas ló ń wọn lẹ́sọ̀rọ̀ kirikiri ó dùn mọ́ mi Ọlọ́run mo fẹ́ ṣe késẹ̀tì fún ìyá ẹ̀ I'm telling you ó dùn mọ́ mi pé tó yìnbọn gangan ọmọ olè torí olè níyìn ọmọ olè ó lọ sẹ́wọ̀n látọwọ́ Dorcas tani pé látọwọ́ Àbíkẹ́ ló ti lọ sẹ́wọ̀n wọ́n ní pé Àbíkẹ́ yùn ẹ̀ jẹ ni tani pé ọ̀dọ̀ Lizzy ló ti lọ sẹ́wọ̀n wọ́n ní pé Lizzy fọwọ́ ọlá gbá ẹ lójú ni ó ti yẹn sì ṣùgbọ́n Dorcas tó rí ẹ̀ wá sórí social media wo lórí burúkú ọmọ wọn kí wọn Dorcas tó ti torí ẹ̀ wá sórí social media Dorcas náà ló fokùnfà láti rán ẹ lọ sẹ́wọ̀n bí gbogbo yín ṣe máa ṣe nìyẹn
ẹnikẹ́ni tó bá ti wúwà tó wù yìí ó ti yẹ tó jẹ́ yí pé bí Dorcas ṣe fún ẹ ní 1 million ìjà máa wà kò ọmọ kékeré wọn ò lè ṣọ̀rẹ́ títí di 20 years kò sí ìyẹn sìn ìjà máa wà Dorcas ò lè láìkì wọ nìkan nítorí pé ẹ máa hate ara yín ni nítorí èmi ò fẹ́ kẹ́ anybody súnmọ́ mi mo máa ń sọ fún gbogbo àwọn student mi tẹ́ bá lọ hate ara yín wàhálà tí yín nìyẹn nínú àwọn student bíi 6 àwọn bíi 3 ń gba 100,000 ó ti yẹ ẹ má hate ara yín o ẹ̀yin dẹ̀lẹ́mọ̀ tó bá ẹ̀ kúkú mọ́ ara yín kò tiẹ̀ kàn mí ìmí ìwà ń bẹ́ẹ̀ tó gba 50,000 ó ti yẹ yín sìn ìmí ìwà ń bẹ́ẹ̀ ṣé kò yẹ yín sìn nǹkan tó wù mí ni mo máa ń ṣe ẹnì kankan tó ń ṣe pé nítorí pé o gba 100,000 wá familiarity Ọlọ́run má jẹ́ mi ní gbé kọlẹ̀ o ní familiarity mọ́ mi fún ara mi ni máa pè mí ní ordinary weekend máa pè mí pé ẹ ra nǹkan kan ẹ wo àkáǹtì yín mo ti fún yín 20,000 ìmí mi ní fún ní nǹkan kan ó ti yẹ kò ṣe pé mo hate ẹ o bí spirit èmi bá ṣe lead ni èmi ò like familiarity èmi ò like ẹ èmi kí ni mo sọ mo ò like familiarity mi kì í sọ yí pé mo like ẹ so kẹ wá máa hate ara yín ẹni tí ò like familiarity ẹni tó yẹ pé same love tó fún eléyìí ló fún eléyìí ló fún eléyìí kẹ wá máa jealous ara yín jealousy ló dé gbogbo eléyìí o pé Dorcas ò bóun sọ̀rọ̀ mọ́ Dorcas ò ní time fóun mọ́ Dorcas ò ṣe gbá because you want Dorcas to yourself àti ṣe rí lọ́dọ̀ Esabod àti ṣe rí lọ́dọ̀ Esabod do you get it now àti ṣe rí lọ́dọ̀ Esabod àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó bá ti kó tíìmù jọ nìyẹn tó bá wá sínú tíìmù kan the way you love yourself you love everyone like that má bá tẹnikẹ́ni jẹ́ ẹni tó kó yín ó love yín bákan náà ó love gbogbo yín bákan náà ó love gbogbo yín bákan náà kò sí kankan tó hate tí wàá máa jealous kó máa jealous kẹ́ máa bára yín jẹ́ nǹkan tó sọ ọmọdé débi tó dé nìyẹn ẹ wo bó ṣe ṣiṣẹ́ fáwọn Àbíkẹ́ títí ta ní pé àwọn Àbíkẹ́ àti àwọn Dorcas jẹ́ ọ̀rẹ́ ṣé àwọn Àbíkẹ́ máa gbà ẹ́ ibi tó ti lọ́pọ̀ lọ nìyẹn ṣé Àbíkẹ́ wọ́n máa jẹ́ kó máa ṣe show wọ́n á máa kọ́mẹ́ǹtì oúnjẹ mélòó ló ti rà lọ́wọ́ ẹ̀ wọ́n á máa kọ́mẹ́ǹtì ìwọ lórí burúkú tó yẹ kó wá bó ṣe máa ṣe ìgbésí ayé ẹ̀ kí oúnjẹ má máa yàn dín mọ́ tó bá ti gbé nǹkan lọ fáwọn kọ́sọ́mà kó má máa bàjẹ́ látọjú ọ̀nà tó yẹ kó kọjú mọ́ pé kíní tó ń tà lénìí ta ló invest yẹ tèmi àti Dorcas ò bá jà ṣé o bí ó máa sọ fún mi pé kó wá máa tó ń jẹ lórí social media kò ní sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé kò yẹ yà ẹ ó tún wá jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé ọ̀dọ̀ ẹni kan ti róúnjẹ olórí burúkú ni ó wò bóyá tó bá kúrò lọ́dọ̀ Dorcas you can do more than that ó mọ̀ yìí pé gbogbo nǹkan tó kójọ tó fi ọ̀nà ẹ̀bùrú kójọ pátápátá ló máa tán fún ẹ. bẹ́ẹ̀ bí ẹ gbà mí débi ti dé bẹ́ẹ̀ báwo ló ṣe wọlé tó dé fún wọn yẹ lọ pa débi ti ó lè wọlé láti ìsàlẹ̀ mi dé mu máa pa ṣé màá tí àṣà wípa ọmọ pọ́ mo máa sọ pé orí pé wọ́n ń ṣe kinní kan nǹkan lè sáré pa bẹ́ẹ̀ bí ìbá máa ṣe bẹ́ẹ̀ náà ní ìpa wọ́n kàn sọ pé àwọn ọmọ nǹkan tó máa sọ ní dídí àwọn àjọ wa stop. wọ́n fún mi 5 minutes báwo ló ṣe wọlé tí láti ṣẹlẹ̀ sí mi àá gbé sí ẹ lójú bẹ́ẹ̀. máa pa 5 minutes nǹkan ń sọ̀rọ̀ ni ẹ tó fi mọ̀ pé èèyàn sílẹ̀kùn láti ìsàlẹ̀ ṣá. ẹ wo ẹ ṣoṣo ó yẹ kó dé ní 10 o'clock nìyẹn kó máa dé nísìn guys ṣé kò yẹ yín sìn á dáa fún yín o ó wá wò ṣùṣù ó wá wò pé jẹ́ lọ so mọ́ àwọn ọ̀tá ó ti bọ́ síta mo ní gbogbo fídíò yẹn lọ́wọ́ ó ti bọ́ síta ó ti bẹ everybody ṣé kò yẹ ẹ́ sìn what do you need to do just be on your lane tàbí kẹ́ bá fẹ́ ra oúnjẹ lọ́wọ́ ẹ máa ra oúnjẹ lọ́wọ́ ẹ ó mọ bó ṣe padà kí ló wúkọ ẹ kí ló wúkọ ẹ òfò bíi pé ó wá sáré ra nǹkan lọ́wọ́ ẹ Lizzy wá ẹ máa ra pọ̀n ẹ máa bá onígbìndé ẹ máa bá ra gbin o ibi tó ti kó rí burúkú bá ẹ nìyẹn ṣé kò yẹ ẹ́ sìn ibi tán ti kórí burúkú báyìí yẹn ṣó tí bí kejì ẹ kí ni Dorcas ṣe ó make sure pé ó wá kejì ẹ ó wá ìkejì ẹ ó wá. Let me tell you one thing nǹkan kan tí ẹ mọ̀ ni pé Dorcas ti wà nínú géèmù yìí ṣáájú yín Dorcas ti wà nínú géèmù yìí ṣáájú gbogbo yín pátápátá ṣé o rò bóyá ẹni tó wà nílùú òyìnbó á máa róúnjẹ lọ́wọ́ ẹ ní gbogbo ìgbà kò ní ìrà lọ́wọ́ ẹ ní gbogbo ìgbà wọ́n tún ẹ wá sínú géèmù wọn ni wọ́n tún ẹ wá sínú géèmù wọn kí ni àwọn agent mú wá voice note ti Dorcas tí aláya òde ní
voice note Dorcas tó bá comment síta sí pé mo fẹ́ gbé voice note Dorcas síta èrò máa wá síbẹ̀ ṣé èrò tó wá síbẹ̀ ṣé wọ́n rajà lọ́wọ́ ẹ ṣé wọ́n rajà lọ́wọ́ ẹ the same people tó lọ bá the same people tó ń bá ginger tó ń ta tó kọ £14 lé lórí tó kọ 14,000 naira lé lórí lé ní ìsìn the same person tó ń bá ginger jẹ àwọn AJT àwọn ló ń bá ginger yẹn jẹ àwọn tó lọ tìtorí ẹ̀ máa bá ti Dorcas jẹ àwọn tó lọ tìtorí ẹ̀ lọ bá ti Dorcas jẹ pẹ̀lú gbogbo international tó ń sọ pé àwọn ní pẹ̀lú gbogbo federal tó sọ pé àwọn mọ̀yàn pẹ̀lú gbogbo mọ̀yàn tó mọ̀ Toyin gangan ó sún ẹ̀wọ̀n fún 2 weeks ayé ẹ̀ bàjẹ́ sí prison for 2 weeks ayé ẹ̀ bàjẹ́ síbẹ̀ inú mi dùn ó dẹ̀ ṣe máa lọ sẹ́wọ̀n sí gbogbo nǹkan tó kó jọ lórí social media pátápátá ló máa for sale wá ta gbogbo ẹ̀ ni wá fi ṣe ẹjọ́ àwọn èèyàn máa dáwọ́ fún Dorcas ni wàláì wọn ò ní fún ẹ ní ṣìngbà ṣé nínú AJT wọn ò ní fún ẹ ní ṣìngbà because àwọn gan ibi nà ni wọn àṣẹ sága ẹ má bínú Jésù ẹ má bínú AJT ẹ má bínú ẹjọ́ ẹ wo mo ti as in má bínú àṣẹ sága mo kàn ní láti sọ fún everybody yín téèyàn bá jáde nínú Dorcas ẹ má máa jẹ́ kó jẹ́ speaker yín use your own speaker èèyàn tó bá jáde láti ọ̀dọ̀ AJT ẹ má jẹ́ kó jẹ́ speaker Dorcas use your own speaker èèyàn tó bá jáde lọ́dọ̀ Esabod ẹ má jẹ́ kó jẹ́ speaker AJT use your own speaker èèyàn tó bá kó lọ́dọ̀ Àbíkẹ́ tó bá wá sọ́dọ̀ Esabod ẹ má jẹ́ kó wá sọ́dọ̀ Esabod ẹ jẹ́ kí Esabod lo speaker tiẹ̀ ibi tí ọ̀tá máa ń wà nìyẹn mi ò ní problem pẹ̀lú anybody yín o ó sì yẹ yín sìn yẹ torí pé kò dáa mi lè padà wá ti wá sọ̀rọ̀ fún AJT but now we are saying the truth ó sì yẹ yín sí ẹ má bínú it's a slip of tongue ṣé wọn ẹ lọ́wọ́ ń sìn because àwọn ń bá Dorcas jà ni ṣé kò yẹ ń sìn àwọn ń bá Dorcas jà ni ìgbà mi ti bá ń wo ṣó báyìí ṣó yẹn máa ti dùn mọ́ mi ní comment torí mi ìfẹ́ kí Dorcas feel pé mò ń support àwọn tó ń bí òun. ẹjẹ́ ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ kó máa kùn ṣe mi ìfẹ́ kí Dorcas wò ṣe máa pa bébì kí ni gan-an. Take him out show only once a week. Ṣé kò yẹ yín ṣe máa ṣe show tèmi nípa? Ṣé kò yẹ yín? Mi ìfẹ́ kí Àbíkẹ́ feel pé ibi tí wọ́n ti ń bú òun mo lọ ń comment síbẹ̀. Do you understand what I'm saying? Mi ní fẹ́. Iwu show tẹ Esabod ṣe lánàá. Èmi àti ẹ̀ lájọ wò. Mo wò títí Esabod fi ṣe show yẹn tán mo wà ńbẹ̀ ni. Tó fi ṣe tán Esabod ò dẹ̀ mọ̀ pé mo wà ńbẹ̀. Nǹkan Àbíkẹ́ bá rí comment mi á ní orí ó ti di ọmọ ewé padà. Nǹkan tó máa ní lórí nìyẹn. Ṣé ti yẹn sìn? There is a way tó máa fi ṣe nǹkan ẹ. Táyé ò ní sọ fún ẹ. Ó ní fìsí bí ò ní fìsí ọ̀hún. Ayé máa wí pé yes ó wà lórí ọwọ́ ẹ ni. Kò sẹ́ni kankan wọn tó hate. Jẹ́ káyé rí bẹ́ẹ̀. Pé eléyìí ò hate eléyìí o. Wọn ò ní máa ṣe show fún Esabod sìn kó lọ jókòó síbẹ̀ kó máa comment síbẹ̀. Esabod ní show hate òun ni. So ọ̀tá mi ni Anamayowa. Wọn ò ní máa ṣe fíìmù fún ẹ Dorcas sìn kí lọ jókòó síbẹ̀. Kí Dorcas máa wò pé so ọ̀tá mi ṣì ni Anamayowa. No. Ọ̀tá mi kọ́ l'Àbíkẹ́, ọ̀tá mi kọ́ ni Dorcas, ọ̀tá mi kọ́ ni Esabod. Máa wo gbogbo show yín kò síbi kankan tí máa ti comment. Ọmọ ọ̀dẹ̀ yóò jẹ́ kán lo òun. Ẹjọ́ gbogbo owó ẹ wo bó ginger láti complain nísìn 17,000 lọ sọ pé kán máa tà. Ẹ wo iye tó gbé síta because ó ń wo court case. Ẹjọ́ gbogbo show tó ti ṣe lórí social media baby báwo ló ṣe ń ṣe báyìí náà mo like nǹkan tó ń ṣe mo sọ fún ẹ pé kò kàn fún mi 5 minutes má gbé fídíò sí ẹ lójú o ṣé kò yẹ yín sìn ṣé kò yẹ yín ẹ wò gbé sí ayé ẹ ń sìn ẹ wò gbé sí ayé ẹ 1 million Dorcas tó gbà ó ti di àìmọye million sí ẹ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ní ta òkété ó bẹ̀rẹ̀ sí ní ta ògúnfe ó bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ẹlẹ́dẹ̀ Ọlábánjí ó bẹ̀rẹ̀ sí ní ta ojú ọ̀hún tẹ́ yẹ fún láì fi gbàgbàgà ṣùgbọ́n ò lè dàbí Ọlábánjí that is one thing Ọlábánjí ò lè bínú lọ síbẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n ti tẹ́mi mọ̀ ní pé ò lè dàbí Ọlábánjí ẹni tó bá nínú business ò lè dàbí ẹ̀ because wọ́n fún wọn ní 1 million ni ó dẹ̀ lo 1 million yẹn dáadáa sí positive way look at your life ó lọ wọnú AJ team tó yẹ pé kì í bá tì láàrin òun àtàwọn Dorcas ni kí ló kún ẹ nínú AJ team àti Dorcas ìwọ ló máa ó mọ̀ pé Dorcas àti AJ team ó mọ̀ pé kankan náà ni wọ́n AJ team ní Dorcas kí wọ́n tó fall out ìkankan náà ní Dorcas àti AJ team kí ló kún ẹ nínú ọjà wọn kí ló kún ẹ nínú ọ̀rọ̀ wọn kí ló kún ẹ níbẹ̀
kò yẹ kó dá sí tó bá jẹ́ pé èèyàn tó mọlúwe ní ẹ aláìmoore èèyàn ní ẹ ò ní jẹ́ kí Àbíkẹ́ wá kọ́mẹ̀ntì nípa Dorcas lórí péjì ẹ Dorcas ló jẹ́ kó di èèyàn nínú ayé ò ní gba àwọn agent nǹkan máa bú Dorcas lórí péjì èèyàn burúkú ní ẹ Tóyin dọ́gànà ó yẹ kó because ó ṣe máa ṣe wẹ̀ fún Àbíkẹ́ tí Dorcas bá lawọ́ báyìí fún ẹ lẹ́nu tí Dorcas bá lawọ́ fún ẹ báyìí fún ẹ Tóyin dọ́gànà òun ò bẹ ẹja mọ́ o òun ti dáríjì ẹ kó kàn fún ẹ ní 500,000 lásán ó máa jáde ó máa ṣe ṣòfò Àbíkẹ́ orí Facebook yìí láwà wàá bú Àbíkẹ́ dáadáa wàá padà bú I'm telling you the truth because èèyàn ibi ni ẹ I'm telling you èèyàn ibi ni ẹ ìka ènìyàn ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn ẹ máa tẹ́ ẹ bá ti rí mi lórí social media àwọn tó ń jẹ́ ká wá Facebook lélẹ́yìí o àwọn tó ń bínú lọ́wọ́ ló bá wọn lọ jẹ́ wá Facebook mọ́ owó sí yé yín sùn opportunity tí mo tún nílé nìbá ṣé kò yẹ yín sí ìka ènìyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ tàbíkẹ́ bá wá sórí péjì ẹ wàá sọ fún Àbíkẹ́ pé kí Àbíkẹ́ jọ kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Dorcas kẹ́ ẹ lè parí ìjà kò ń ṣe yí pé wàá wá rí àwọn ìjẹ tì òye tó máa bú Dorcas tó máa gbé ọmọ ẹ̀ ṣe pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí ẹni òfò ni ẹ Tóyin dọ́gàn ẹni bí ni ẹ ìka ènìyàn ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn kò dẹ̀ sí bó ṣe ní bú Àbíkẹ́ tó bá di lọ́la I'm telling you ó sì máa tẹ̀ sí lójú dáadáa I'm telling you ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta Dorcas ni o Esabod ni o Àbíkẹ́ ni o any team anybody tó bá jáde láti one team ẹ má máa employ wọn mọ́ èèyàn ibi ni wọ́n Àbíkẹ́ mọ̀ pé èèyàn lórí burúkú ni ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́lọ́pàá mú ẹ pátápátá ló ti ń gbé gbogbo fídíò bó ṣe bú Àbíkẹ́ jáde ṣé ta ló sanwó fún ẹ pé kó wá bú Àbíkẹ́ pé ta ló sanwó fún ẹ ni wọ́n ti gbé jáde wọ́n fi ẹ ṣẹlẹ́yà wọ́n fi ẹ ṣẹ̀ sí inú mi dẹ̀ dùn bó ṣe ṣe fún ẹ inú mi dùn torí pé olórí burúkú ni ẹ nítorí pé ó jẹ́ kí tíìmù Àbíkẹ́ ó yẹ kó jẹ́ ọ̀tá fún ẹni bó ṣe kúrò lọ́dọ̀ Dorcas ó yẹ kí tíìmù yẹn sì jẹ́ ọ̀tá fún ẹni bọ̀ nítorí pé òun wá bí tó máa lọ tó máa fún ẹ lówó bíi ti Dorcas àwọn Àbíkẹ́ ò dẹ̀ ní fún ẹ ní kábọ̀ èpè ni wọ́n ní fún ẹ wọ́n ní fún ẹ ní kábọ̀ èpè ni wọ́n ní fún ẹ torí pé o lè ní ẹ àwọn gangan mọ̀ pé ọ̀tá àwọn ló mi mo bẹ́ẹ̀ yẹn ṣe èmi ò lè bẹ́ẹ̀ ṣe o ò ní kúrò lọ́dọ̀ Lizzy kó wá sọ pé o fẹ́ èmi abẹ́ ṣe abó ti ṣe àbọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ èmi àwa sí kí ni mo fẹ́ wá ṣe lórí platform lórí burúkú ẹ̀ kí mo fẹ́ wá ṣe mẹ́ mi lè jọ́ rẹ́ mi ìdẹ̀lẹ̀ ó jẹ́ lè jọ́ ta mi ṣùgbọ́n mi ò lè wá bí ọ̀yàn lè you are my enemy for life bí ọ̀yàn lè kó máa kú lọ mi ò lè wo bẹ̀ mi lè wo ẹgbẹ́ kó wà nínú gọ́tà tí máa kọjá mi ní bójú wẹ̀yìn fún ẹ láti mú ẹ kúrò nínú gọ́tà yìí because ẹni bí ni ẹ èèyàn bí ni ẹ ẹni bí dẹ̀kẹ̀rẹ́ ibi nìkan náà lèèyàn lè fi san fún padà because ìkà ló pọ̀ jù nínú yín ìkà ọmọdé ó sì máa ṣe bẹ́ẹ̀ olórí burúkú ọmọ yìí ó dẹ̀ sì tún máa lọ sẹ́wọ̀n sí wàá dẹ̀ sì lọ ẹ̀wọ̀n ló máa rí from one court to another court ní lágbọ́rọ̀ lọ àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe bíbá tó yẹ pé kò sí bó ṣe lè mú yín kúrò nínú ẹ̀rọ̀fọ̀ tó ṣe lè fọ̀ yín mọ́ olórí burúkú yín ẹ máa padà fi ibi súyàn náà ni ẹ máa padà bí kí ló wà lẹ́nu olórí burúkú yìí ta ló ṣe olórí burúkú yìí Dorcas sọ pé ẹ ti jà jẹ́ kó lọ níṣẹ́ ló ń ṣe bíi pé ó ní abẹ́ mi bó ṣe máa ń ṣe nígbà yẹn ẹ wá gbọ́ gbogbo voice note Dorcas o ẹ wá gbọ́ gbogbo bó ṣe sọ pé ká lọ ṣe gbá ká lọ ṣàwo ẹ bá máa dórí platform yẹn kò sí nǹkan kan nínú voice note náà ibẹ̀ ló ti yẹ káwọn agency ti mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ̀ bọ̀ nítorí pé Dorcas jọ́ ọ̀tá wọn lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ẹ má máa ronú bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn téèyàn bá jáde lọ́dọ̀ Lizzy bó ṣe wà bí èmi àti Lizzy ṣe ń jà tó anybody tó bá jáde lọ́dọ̀ Lizzy wà láì ó ṣe èmi àti ò lè ṣe kò kàn mí anything tí Lizzy bá fi ẹ ṣe ó fi ẹ ṣe ni kò sí nǹkan tí kàn mí èmi àti ò lè jọ ṣe papọ̀ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ bíkọ́ ká máa relé oyin lórí ni pé innocent person tí ò ṣẹ̀yìn kẹ́ẹ̀kan déédéé máa mú kẹ́ẹ̀ máa bú nítorí pé wà lọ́ndà olórí burúkú kan ká máa dé báyìí ẹni tó gbé yín jáde yẹn náà ló máa padà gbé yín lọ sẹ́wọ̀n bó ṣe máa rí fún gbogbo yín lẹ́yọ kankan nìyẹn ìka lọ́mọdé ìka òun àti Dorcas ti fall out kí ló yẹ kó ṣe ó yẹ kó máa lọ́n lo ẹni kí ló ṣe ó bọ́ sínú agency ó bẹ̀rẹ̀ sí bú Dorcas ó bẹ̀rẹ̀ sí bá tiẹ̀ jẹ́ títí ó fi bí mo ṣe ń bá tiẹ̀ jẹ́ náà ó wá ń gbọ́ nǹkan tí Lizzy ń sọ ìwọ tó yẹ kó ṣì wà ní police station pẹ̀lú Lizzy àbí Lizzy ò sọ fún ẹ pé òun ṣì ní petition ẹ ṣì wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá pẹ̀lú Lizzy Anjorin lọ́jọ́ tèmi ṣó kúrò l'Àbújá yẹn kó wá bẹ ẹlẹ́wọ̀n kò lè kúrò bẹ́ẹ̀ wàhálà àfi tóun náà bá máa bọ́ síbẹ̀ mélòó nínú wọn ló kúrò ṣáàbí kẹ́kúrò nínú UK láti wá bẹ ní Nàìjíríà ṣó wá bá ẹlẹ́wọ̀n ṣó wá wò ẹ́ wò kò lè wá wò ẹ́ wò because show tó ṣe fún Àbíkẹ́ gan kò yẹ kábíkẹ́ súnmọ́ péèjì ẹ̀ I'm telling you tó bá kí n ṣe pé ọ̀tẹ̀ ló máa rí gbogbo yín mọ́lẹ̀ na go learn in a very hard way na we learn in a very hard way kò fídíò àní ti bá rí kọ́mẹ́ǹtì Àbíkẹ́ lórí péèjì ẹ̀ màá dẹ̀ padà sórí fídíò tó ṣe fún tí mo ti ní lọ́wọ́ màá dẹ̀ wo fídíò yẹn bàbá tẹ́ bàbá àbí kí n jù sínú WhatsApp ẹ ní màá ní kí ló kàn tí bí ọ tó bá lọ bínú kọ́
màtí wò pẹ̀lú àdó fídíò tó ṣe a lọ máa kọ́mẹ̀ntì lórí péjì ẹ̀ nítorí pé òun bú Dorcas fídíò tó ṣe fún ó dùn gan o but nítorí pé ọ̀tá ẹ̀ ní Dorcas yẹn ó máa kọ́mẹ̀ntì lọ́dọ̀ ẹ̀ ó máa kọ́mẹ̀ntì because èèyàn ìkà ní ẹ ẹbí ẹ èló ni àwọn Àbíkẹ́ fẹ́ ná fún ẹ lọ́jọ́ tèmi tó máa mọ̀ fún ó lè mọ̀ fún wọn ìjọkíjọ tí ẹni tó bá lówó ju Àbíkẹ́ lọ bá dé ó máa bú Àbíkẹ́ náà ni ó máa bú Àbíkẹ́ náà ni because ẹ feel pé tẹ́ bá ṣe wọnú ilé ayé èèyàn báyìí ẹ gbọ́dọ̀ sáré di olówó ni ẹni tẹ́ wà nínú ayé ẹ̀ ṣóun gangan mílíọ̀nìà nítorí pé ó jẹ́ ẹni tó máa ń fúnyàn ní ẹni tẹ́ wà nínú ayé ẹ̀ ẹlòmíì ọ̀gá ni lórí social media yìí leader ni ẹlòmíì lórí Facebook yìí nínú gbogbo àwọn tíìmù yẹn ìkan nínú wọn kò lè ṣe giveaway láíláí ibi tí ọwọ́ ẹ̀ aka gànde kò lè ṣe giveaway for anybody àti ìrírí pé ó ṣe giveaway rí àti ìrírí mi ò dáwúkọ anybody o ẹ má dáwúkọ bí o àti ìrírí kó ṣe giveaway rí and ọ̀gá ni lórí social media yìí ọ̀gá ni inú Lizzy gan dùn pé Dorcas ló padà mú ẹ lọ sẹ́wọ̀n inú ẹ̀ dùn kọ̀ọ̀kan nílé sọ síta ni inú ẹ̀ dùn ayọ̀ ẹ̀ kún ìwà aláyé bàjẹ́ ọmọ wọn ó ṣe máa lọ ẹ̀wọ̀n wàláì wàá sì lọ sẹ́wọ̀n tí ọkàn mi bá le dáadáa wàláì mi gan gbégbèsè ẹ̀ fún ẹ ìwọ stupid bastard very stupid and bastard ọmọ ìwọ̀n kírun ọmọ ìwọ̀n olè ọmọ tó yẹ pé olè ni àwọn ìwọ̀n ẹ̀ ọmọ ìwọ̀n ebi nà lórí social media ọmọ ìwọ̀n òfò at the end of the day Dorcas gbé ẹ lọ sẹ́wọ̀n ó lọ sẹ́wọ̀n kirikiri òkè wáyé wàhálà aṣọ ò lè sínkún aṣọ omi ẹkúnkún ó rẹnu ẹ bó ṣe dàbí ẹnu jẹ̀mbẹ́tẹ̀ ọmọ òfò very stupid bastard ó dùn mọ́ mi nínú I'm telling you ẹ má ṣe bí ẹ má ṣèkà fún yàn ẹ mọ olóore yín in as much even though tẹ bá fall out nínú olóore yín nǹkan burúkú la kọ́ akọ láti èèyàn tó wà níwájú wa ni ní tó máa ṣoore fún ẹ kíkà bọ̀ wọ́n lójú ẹ̀yin ẹ má kọ́ bẹ́ẹ̀ ẹ rántí oore ẹ rántí ọjọ́ kan pé tí o nídìí àánú tẹ́ni yẹn dẹ̀ ṣe fún ẹ rántí ọjọ́ kan tẹ́ni yìí ó dẹ̀ dúró tì mí ó ṣe mí láàánú ẹ rántí ọjọ́ kan kẹ́ẹ̀tì torí ọjọ́ kan yẹn kẹ́ẹ̀fi sọ pé Dorcas torí ọjọ́ kan wà tó dẹ̀ gbọ́n òṣì kúrò nínú ayé mi kò sí nǹkan tó lè sọ fún mi kò sí bọ́n ṣe lè bú mi tó gbogbo àwọn tíìmù ẹ kò sí bọ́n ṣe lè bú mi tó mi ní dá yín lò wọ́n ti fi ẹ́lẹ̀ ó ní pé wọ́n máa ń pè ẹ́ lólè ṣé ò jalè ni ṣé ò kì í ṣolè ó ń ṣolè ṣé ò gbé ọjà tó nídìí àwọn ọjà tó nídìí ṣé ò gbé fún àwọn èèyàn ṣé ò gbé fún kọ́sọ́mà ṣé ò gbé ọjà tó ti nídìí fún kọ́sọ́mà ó gbé ẹran nídìí ó gbé ìgbín tó ti nídìí ó gbé lọ fún kọ́sọ́mà ó gbé ẹja adúrú ẹja bẹ́ẹ̀ yẹn ó gbé lọ fún kọ́sọ́mà gbogbo ẹ̀ ló ń pátápátá ó ń gẹ́gẹ́gẹ́gẹ́ ó di egungun ló ń kó jáde láti inú ẹja yẹn ìkà ni ẹ ìkà èwo ni wọ́n sọ nípa ẹ tí ò ń ṣe òdodo ọ̀rọ̀ èwo ló sọ mo ń tún sọ lẹ́nìí tí àwọn AJT tó ń bá kí n ṣe pé àwọn àti Dorcas ń jà ní wọn ò ní gbà ẹ sórí pláfọ́ọ̀mù àwọn gan máa blọ́ọ̀gì ẹni àwọn náà máa blọ́ọ̀gì ẹ tó wọ́n mọ̀ pé olórí burúkú ni ẹ àwọn tó wà nínú AJT wọ́n mọ̀ pé èèyàn ìkà ni ẹ èèyàn ibi ni ẹ pé kí ni Àbíkẹ́ ṣe fún ẹ tó bẹ̀rẹ̀ sí ní bú Àbíkẹ́ bẹ́ẹ̀ yẹn ó bá tàbíkẹ́ jẹ́ gan I'm telling you àwọn show táwa gan ò lè fi bú Àbíkẹ́ òun ló fi ń bú Àbíkẹ́ àwọn ọ̀rọ̀ tá a lè sọ sí Àbíkẹ́ òun ló ń sọ sí Àbíkẹ́ ta ni yálà ya ẹlẹ́gbẹ̀ẹ́ Àbíkẹ́ ìwọ ọmọ alákìísà ìwú ẹ̀ ń bú Àbíkẹ́ ìwọ ọmọ òṣì ìwọ ọmọ táyé ẹ ti bàjẹ́ ta ni tí Àbíkẹ́ bá tó bá rí Àbíkẹ́ wọn náà wọn ó má dákú ni nà wàá dákú ni tó bá rí wọn náà wọn àwọn ọ̀rọ̀ tó ti sọ yẹn wàá kó jẹ ìyá yẹn máa kó jẹ bí ẹ̀bà ni wàá máa kó jẹ bí ẹ̀bà ìwọ ọmọ tí ìyá òun wọn lọ sílé ìwé olórí burúkú wá sórí social media ń dákọ Àbíkẹ́ ó ń fún lórúkọ àwọn òfò ló ṣe olórí burúkú àdẹ̀rí bí kankan tó lè gbé jáde pé Dorcas ló fún ẹ ní gbogbo issue Àbíkẹ́ yìí pé kó lọ bu àwọn nǹkan tó bá ti rí lórí social media òun ló máa ń gbé ìwọ náà ti fi ẹnu ẹ sọ àwọn bá ṣe rí lórí Facebook lélẹ́yìí o òun ni awí pa wá sọ o ó ní evidence gan tó bá gbé ẹdẹ ní ẹjọ́ báyìí Dorcas gangan ló máa tì mọ́lé ó ní evidence gan torí wọ́n ti kì í láyà wọn ò dẹ̀ mọ̀ pé òní ṣe ń gbá tó ń pè ní evidence òní ṣe ń gbá kankan torí èèyàn kà ní ó ṣe máa padà sẹ́wọ̀n yẹn o wàlá Dorcas ò gbọ́dọ̀ bá ṣe kéèsì ọjọ́ méjì ó gbọ́dọ̀ bá ṣe kéèsì ọdún 5 ó lè máa sanwó fún lọ́ọ̀yà kí gbogbo nǹkan ìtàn pátápátá kó make sure pé kéèsì tó fẹ́ bá ṣe kó lọ́ǹgì gan very stupid bastard so stupid person aláyé bàjẹ́ ó lọ ṣe ọmọ mo fi yín sílẹ̀ she bought all the customer voice now and I have those video may God bless you ẹni tó kọ kọ́mẹ́ǹtì
ó wá ń play voice note customer tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àti ọdún tí mo ti ń tajà láyé mi rò bí mo gbé customer kankan wá sórí social media tí wọ́n wá fún jẹ́rí wá sínú WhatsApp mi kó wá rí àwọn customer tó jẹ́ pé tó jẹ́ pé wọ́n fọ́ ní kí n má sàn kan mi tó máa ṣe bá mi sọ̀rọ̀ báyìí èmi gan wọ ara mi báyìí ni mo máa gbé tán mi ni ìmí bá mi ní lè reply ẹ̀ níbi tí ọ̀rọ̀ tó sọ sí mi tó ráṣìdè mi ní lè reply ẹ̀ òun gan ló máa sọ pé Anamáyẹ̀wá ò sọ̀rọ̀ ni màá ní àkílẹ̀ fẹ́ kí n sọ ẹ ti sọ gbogbo ọ̀rọ̀ tán ẹ ṣáà máa bínú bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú customer ni bó lórí ibùkún ó wá gbogbo customer pátápátá ó gbé gbogbo orúkọ wọn wá sórí social media ni tó ń mú fọ́tò wọn báyìí tó ń búlì wọn who does that wàá wà nínú agent wàá bá wọn ṣe gbogbo orí burúkú bẹ́ẹ̀ wọn ò ní bá tiẹ̀ jẹ́ lẹ́yẹ kankan dọ̀kásì gan ó take it too long fún láti rán ìyá ẹ̀ lọ sẹ́wọ̀n ó gbọ́dọ̀ wà lẹ́wọ̀n yẹn títí láíláí ni because ẹni ìgbé ẹni ìka ni ẹni ìgbé ẹni ìka kò sí nǹkan tó fi àwọn ọmọ Esabod wé gbogbo fídíò yẹn ni mo ní mo ò fẹ́ kí Esabod trigger ni tí bá fẹ́ kí n trigger Esabod pẹ̀lú àwọn fídíò tó ṣe fún wàláì máa gbó jáde kò yé ìyá ẹ̀ òun kan wá stop àwọn fídíò yẹn gbà yẹn àwọn tí mo fẹ́ kó jáde náà ni ti Àbíkẹ́ tí Àbíkẹ́ nìkan ló bẹ́ẹ̀ kó síta kán lè rí nǹkan tó ṣe fún every stupid bastard every stupid person guys mo fi yín sílẹ̀ jàre God will bless you tèmi tó pé customer is always right nǹkan tèmi mọ̀ nìyẹn o pẹ̀lú bí mo ṣe sọ pé Anamáyẹ̀wá ni mí tí customer bá gbá mi létí wà láì máa kọ́ kejì sí ni because kó bá dénú ilé ẹ̀ ó máa lọ máa ronú ni pé Anamáyẹ̀wá àní customer mi máa rí mi bẹ́ẹ̀ máa ní àkóńṣe Anamáyẹ̀wá pé that is not Anamáyẹ̀wá ó máa sọ pé Anamáyẹ̀wá ni mò ń wá sẹ́yìn máa lé mi ní Anamáyẹ̀wá á ní ẹni yìí ti kúlù ju Anamáyẹ̀wá lọ guys mo fi yín sílẹ̀ jàre ó dàbọ̀ ohun ayọ̀ la máa sàn she don release her ọlọ́run ò ní jẹ́ kán release ẹ̀ ibẹ̀ ló máa kú sí ibẹ̀ dọ́kásì make sure pé wọ́n release ẹ̀ jọ wàláì tó bá gbé àkáǹtì síta wàláì tàláì máa tún bẹ́ẹ̀ paste ẹ̀ sórí péjì mi gan bá fẹ́ ṣe court case Toyin dọ́ gangan ó gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n náà ẹ̀wọ̀n ló gbọ́dọ̀ lọ wọ́n gbọ́dọ̀ release ẹ̀ gbogbo àwọn tó ti bà orúkọ wọn jẹ́ tó ń bẹ́ẹ̀ rajà this is the time tó máa gbé ẹ lọ sẹ́wọ̀n pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún wọn táàmù yìí ló yẹ kí gbogbo wọn sowọ́pọ̀ pẹ̀lú dọ́kásì kan gbé ẹ lọ sẹ́wọ̀n kó wà lẹ́wọ̀n yẹn títí láíláí kó má bọ́ síta mọ́ ìwọ ìkà yìí á kàn máa resume kí èèyàn máa zoom ó máa zoom pé èèyàn ń ṣe òun ó kọ́ máa zoom nǹkan òṣì nǹkan tó make sense ọmọ àkísà kan fún ní 1 million èmi á jealousy wa lákìsà kí ni ìyá ẹ̀ ń ta olórí burúkú tó wà nulẹ̀ kí ni ìyá ẹ̀ ń ta kí ni ìyá ẹ̀ gbé dání ìyá ẹ̀ ò tí ka 20,000 pounds rí náà ìyá ẹ̀ ò tí fojú rí 50,000 pounds rí ìyá ẹ̀ ò tí fojú rí ìwọ ló ṣe ọmọ ìyá ẹ̀ tó ti fojú rí 10 million rí 10 million naira ìyá ẹ̀ ò fojú rí ìwà lákìsà ni máa jealous ìwọ mú òfò kí ló ń tà ìwọ ló ṣe ojoojúmọ́ làwọn agent tí ń fi ń ba ginger tó ń ta àwọn dẹ̀ ló ń support tó ń ba dọ̀kásì jẹ èèyàn mélòó ló ra ginger láti ọ̀dọ̀ àwọn agent lọ́wọ́ ẹ̀ èèyàn mélòó ló bẹ́ẹ̀ ra nǹkan tó fi ń jẹun àwọn ń bàjẹ́ ìwọ dẹ̀ sọ pé torí pé àwọn jẹ́ ọ̀tá fún dọ̀kásì àwọn ló fẹ́ support láti máa bú dọ̀kásì wọ́n dẹ̀ ń ba ṣe ọwọ́ ẹ̀ jẹ́ ẹ wò bí èmi ló ń bàjẹ́ ni gbogbo àwọn èèyàn tó ń ta ginger lórí social media gbogbo wọn làwọn agent ń ba ṣe ọwọ́ wọn jẹ́ kò ń ṣe mi ni mo ṣe ginger ni èmi kọ́ wọ́n sọ pé àwọn ti torí ti tèmi ba ginger jẹ́ wọ́n mọ̀ pé gbogbo yín pátápátá ló ń ba ṣe ọwọ́ yín jẹ́ ṣe rí mi kí mo dá wọn lóhùn kí ló kàn mí máa fi sì apá wọn kí ló kàn mí ìgbà tí ó ṣe pé mi mo ní ilé iṣẹ́ ginger wo ló ṣì in the process pé ó fẹ́ bá ti dọ̀kásì jẹ́ ayé ẹ̀ padà bàjẹ́ ayé ẹ̀ ló bàjẹ́ wọ́n máa mú wa kókókókó ló fẹ́ bá ti yàn jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ àtẹni yìí mo gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ ni tóun ọ̀nà owó ló mọ̀ tóun náà fẹ́ gbà ọ̀nà owó ló mọ̀ ìrìnwó ló mọ̀ tóun náà máa rìn wọ́n máa sáré jẹ́ kó bọ́sà sí ẹ lẹ́nu n gbọ́dọ̀ bá tẹni yìí jẹ́ ni n gbọ́dọ̀ bá tẹni yìí jẹ́ ni. n gbọ́dọ̀ bá tẹni yìí jẹ́ ni ṣó tí mo ṣe ohun èèyàn kan nínú ilé n gbọ́dọ̀ bá tẹni yìí jẹ́ ni n gbọ́dọ̀ bá tẹni yìí jẹ́ ni wọ́n bá tẹnikẹ́ni jẹ́ lórí o mọ̀ ọ̀la o mọ ilẹ̀ tó máa mọ́ fún ẹ lọ́la ẹ má ṣe bí sí èèyàn tó bá ṣe ẹ fi sílẹ̀ falẹ́ Ọlọ́run lọ́wọ́ I've told you countless times falẹ́ Ọlọ́run lọ́wọ́
because that person is not a god. Òun náà máa meet Waterloo títí ẹ̀. Ṣé Toyin gangan kò meet Waterloo títí? Ṣó meet àbí kò meet? Ṣé mo fi ṣẹlẹ́yà, mo fi rẹ́rìn. Inú mi dùn, ayọ̀ mi kán. Mo rẹ́rìn ayọ̀ nínú ìgbésí ayé Toyin gangan, ológun ìkà. Mo rẹ́rìn ayọ̀. Tó ń lọlé ológun lẹ́ẹ̀mẹ́wàá láti bá tèèyàn jẹ́. Toyin gangan ló di ológun lórí social media. Torí ẹ̀ ní gbogbo oúnjẹ tó bá sẹ́ni sábọ̀ gbogbo ẹ̀ yọ̀ dé. Torí pé ọwọ́ Toyin gangan ó ti fi ogun bá jẹ́. Torí ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe máa ń yọ̀ dé. Tógun bá ti pọ̀ jù, tó bá ń tó oúnjẹ ò lè máa ṣogun. Torí tó bá ṣípò oúnjẹ yẹn sí èèyàn ó máa yọ̀ dé ni. Torí pé ọwọ́ tó fi sẹ́ndì ọwọ́ ibé ni ó máa yọ̀ dé ni. Ìkà jàtijàti. Ìgbà tó ọmọ yẹn fún ẹ ní 1 million. Ṣé ó sọ fún ẹ pé 1 million tí mo fún ẹ yìí ó torí pé ó bá mi bà tèèyàn jẹ́ ni o. Ó ní kó lọ fi ṣe business. Ó dẹ̀ fún ẹ ní good business kó máa ṣe. Ó fún ẹ ní good business kó máa ṣe. Èèyàn mélòó ni wọ́n ti empower nínú AJ team? Lọ pé gbogbo wọn jáde pé yẹ àwọn tó empower àwọn leléyìí o pé káwọn èèyàn mélòó ló wà empower nínú AJ team? Àti níbi tí Dorcas ti pè yàn tó ti pè sórí show ẹ ẹnìkan tó ń bá jà tó sọ fún ẹ pé kó drop video yẹn kó má bẹ nìyẹn jà mọ́. The same Fọlá tó gbèjà òdodo àwọn AJ team mo bẹ̀ sí bá ti Fọlá jẹ́. The same Fọlá tó gbèjà Ọlọ́run ó yẹ irú Fọlá yẹn ó yẹ kó tún dìde nísìn kó tún gbé ẹ lọ sẹ́wọ̀n. Irú Fọlá yẹn tí ò tiẹ̀ ṣe show fún ẹ rí. Ó yẹ kó dìde kó tún gbé ẹ lọ sẹ́wọ̀n kó tún lọ sẹ́wọ̀n ẹlẹ́nkejì. Òdodo àwọn AJ team, the same àwọn AJ team tó gbọ́wọ́ Fọlá wá sórí social media kan wá fi spice Lizzy Anjorin. The same wọn ló lọ sínú AJ team wọn ló bẹ̀ sí bá ti Fọlá jẹ́. Fọlá tí ò ṣe tí ò rò ẹ́. Ó ń ṣépè fún Priscilla ṣe ẹni ìwọ mú ọ̀ràn kí wọ́n mú ọ̀ràn òfò yìí. Ó ń ṣépè fún Priscilla nítorí Lizzy Anjorin. Ó ń ṣépè fún Priscilla, ó ń ṣépè fún Ìyábọ̀ Òjó, baby kí ló dé. Ó ń ṣépè fún Priscilla, ó ń ṣépè fún Ìyábọ̀ Òjó nítorí Lizzy Anjorin. Jọ ṣé Lizzy Anjorin wá gba ìkàlẹ̀ lẹ́nu. Let Lizzy Anjorin fight her fight. Lizzy Anjorin sọ pé òun ò ní dákẹ́ títí láíláí. Ṣé mi ò fi sílẹ̀? Ṣé àfihàn wálẹ̀ sí ìgbà tá a dé bus stop ti tèmi ṣé mi ò bọ́lẹ̀? Ẹnikẹ́ni tó bá wà pẹ̀lú Lizzy lọ́jọ́ tèmi tó bá dé bus stop wọn gbogbo wọn náà máa bọ́lẹ̀. Ọmọ máa bọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní everybody bá dé bus stop ẹ̀. Kò sẹ́ni tó máa jà títí láíláí. Kò sẹ́ni tí ò fẹ́ nísìnyí. Kò sẹ́ni tó sọ pé títí láíláí máa jà ni. Òun bá wọn ṣépè fún Ìyábọ̀ Òjó. Ṣé Ìyábọ̀ Òjó ṣe ẹ̀? Ó yẹ kí Ìyábọ̀ Òjó dìde pẹ̀lú gbogbo agbára tó ní. Ó yẹ kó make sure pé wà lẹ́wọ̀n ni. Kí ni ọmọ kékeré tí Ìyábọ̀ Òjó bí? Grandchildren Ìyábọ̀ Òjó. Ìwọ náà bá wọn ṣépè fún ìwọ ọmọ alákìísà yìí. Ìwọ ọmọ ọ̀ràn kí ìwọ ọmọ ànẹ́fà ṣọ̀pù yìí. Kí ni wọ́n ṣe fún ẹ? Ìwọ ọmọ òfò yìí. Kí ló ṣe fún ẹ? Nítorí pé o ṣáà ń wá engagement lórí page ẹ, òun wá engagement lórí page ẹ, òun wá inú àwọn, òun fẹ́ kí inú àwọn Àbíkẹ́ máa dùn, ó ti fẹ́ fi copyright sínú fídíò mi. Òun wá engagement nínú fídíò ẹ. Àsìkò tútù la wà yìí ẹ̀yin mọ́ mi. O ṣáà ń wá engagement nínú fídíò ẹ, o bẹ́ẹ̀ engagement bá ní wọ́n máa bẹ́ẹ̀ rajà, ní wọ́n lè bẹ́ẹ̀ rajà. Ẹ̀yin náà wà wò. Ọ̀ lè bẹ́ẹ̀ rajà. Ṣé gbogbo àwọn jàtẹ́yẹ tí mo páàkì sílẹ̀ mo lọ ṣíìpù ẹ̀. Bébí ti fẹ́ fi copyright sínú fídíò mi, ó ti ń play àwọn nǹkan tí ó yẹ kó play. Mi fi sílẹ̀ jàre guys. Ṣé ti rí bó ṣe lọ súà? Fìlà ló pọ̀ jù nínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe wò yẹn. Fìlà ló pọ̀ jù nínú àwọn ẹrù tẹ́ ẹ̀ wò yìí. Fìlà ló pọ̀ jù níbẹ̀. Fìlà aṣọ, fìlà aṣọ, fìlà aṣọ. Èèyàn tó rà tó kéré jù ló ra ẹyọ kan, fìlà ẹyọ kan lélẹ́yìí tiẹ̀. Èèyàn tó rà tó kéré jù ló ra ẹyọ kan. Tẹ́ bá gbọ́ mẹ́ta mẹ́rin márùn-ún. Àwọn ẹbí ìtẹ̀sí wá dúlé síbi tí kò síta torí wọn ò tí sanwó tán. Wọn ò tí rẹ́dí àti wá gbé ọjà wọn. So ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi, mo láwọn fìlà tó fine tẹ́lẹ̀ lò fi patronize. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lò fi rọ́ọ̀kì òtútù tó wà ń ta yìí. Bákan náà ọwọ́ aṣọ tó fine gbogbo ẹ̀ ló wà available. Ẹ wá patronize baby of Odùduwà nation. Ẹ wá bá mi ra jà o. Ẹ̀yin ìyá mi, ẹ wá bá mi ra tí mò ń ta o. Ṣé ti rí báyìí? Ọwọ́ aṣọ ni lọ́lọ́kan òjọ̀kan. Ẹ pè mí kẹ́ patronize mi o. Ẹ pè mí kẹ́ patronize mi kẹ́ bá mi ra aṣọ. Mo láwọn aṣọ tó fine. Àwọn aṣọ tó sì wà nínú lọ. Àwọn sample ló wà ní gbogbo bíbá. Àwọn kan tún wà lọ́wọ́ ẹ̀yìn yìí. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African food. African food ti wà. Rice wà. Ọ̀fadà rice wà. Èlùbọ́ iṣu wà. Èlùbọ́ gẹ̀dẹ̀ wà. Wheat wà. Sẹ̀mó wà. Fùfú wà. Fùfú powder ó wà. Gàrí white wà. Gàrí yellow wà. Epo pupa. Irú mi this time around. Ó mà fine o.
ó mà mú yes ó gbáski. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra irú wà, epo pupa wà, àwọn tomatoes tẹ́ lè fi ṣe jollof rice, àwọn fine tomatoes sachet one ó wà, bákan náà golden more ó wà, gbogbo African food ó wà, edé wà, ẹja wà. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ̀fọ́ ó wà, ẹ̀fọ́ ṣọkọ wà, ẹ̀fọ́ ṣọkọ ó wà, ewédú ó wà. Anything tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa, gbogbo ẹ̀ ló wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra tapioca, gbogbo ẹ̀yin tẹ́ ti mix tapioca, tẹ́ ti mu tapioca ti pẹ́, tapioca wà. Ẹ̀yin tẹ́ bá like tẹ́ mọ̀ ṣe ẹ sọ fún mi, màá kọ́ yín bẹ́ ṣe máa ṣe, màá sọ fún yín ṣe máa ṣe fún yín. Ó dẹ̀ fine, tapioca tó fine tó white dáadáa, òun ni tapioca tí mo ní. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show, gbogbo ẹ̀ ló wà available. Àwọn fìlà lọ́lọ́kọ̀ òjọ̀kan, mi ìfẹ́ kí fídíò yìí gùn jù, mi ìbá ní kí tí wá fi àwọn sample fìlà kí wá fi wọ̀ wá, ẹ jẹ́ wá fi àwọn sample wọ̀ wá, ẹ jẹ́ fi wọ́n wọ̀ wá. Ẹ bá mi share ètò ẹjọ́ bí ó ti ẹ̀jú díẹ̀ lọ kí n fi wọ̀ wá. Àwọn sample fìlà ṣẹ́tírí, gbogbo fìlà yìí sì lẹ́ lè lò lásìkò tútù. Ẹ ra fàǹkọ́ yìí sétí, òun ni ó bá òtútù lọ. Tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn auto gèlè, àwọn tó gèlè tó fine dáadáa náà ó wà available. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ́ ṣáàtì pè Lady K Ìfẹ́ Olúwa. Tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ ọkùnrin náà ni ẹ pè mí, ó wà available. Anyone tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K, gbogbo ẹ̀ ló wà available. Àwọn tó gèlè lóríṣiríṣi, gbogbo ẹ̀ ni mo ní. Ṣé ti fìlà ilé náà sí ó rọ̀kọ̀ tútù, auto gèlè different design, gbogbo ẹ̀ ló wà. Tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn tọ̀bánù náà wà, wọ́n náà lọ tọ̀bánù tó fine dáadáa. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi ẹ pè mí. Tó bá dẹ̀ jẹ́ scarf náà ni, tó bá yẹ pé scarf lẹ́yìn like àti máa wé, òun ni àwọn fine scarf tó ń lò sí ṣẹ́tìrì, òun nìyí. Mo ní kọ́lọ̀ lóríṣiríṣi, ẹ pè mí. Wine colour lélẹ̀. So àwọn ọkọ tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K. Èyí tí mi ò bá polówó gan, ẹ pè mí kẹ́ béèrè wò, màá ṣe kíni, màá mú jáde fún yín. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra àgbòjẹ̀dí, kò sí àgbòjẹ̀dí lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra manpower, ẹ fẹ́ ra ti diabetes àti high blood pressure, àsìkò tútù láwà yìí, ẹ má jẹ́ kó gbé rígì tó àwọn ìyàwó yín síta. Ẹ fún ara yín gbọ́ òtútù dànù fáwọn ìyàwó yín. Gbogbo ẹ̀kọ́ ní kọfì tíì, àpọ̀jù tíì, jẹ̀díjẹ̀dí lẹ fi ń ṣeré yẹn. So gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí agúnmu manpower, ó wà ńlẹ̀ sí ajẹ́bidán tó confirm tí mo fi ọwọ́ ìsọ̀yà fún yín wípé nínú èpè nínú àdúrà ẹ máa fi kan ránṣẹ́. Ó dẹ̀ dá mi lójú wípé àdúrà lẹ máa ṣe fún mi, ẹ̀ ní ṣépè, because nǹkan tí mo ń tà dá mi lójú. Bákan náà ti diabetes náà ó wà available. Ẹ̀yin tí diabetes yẹn bá ti pẹ́ lára yín, méjì lẹ máa lò 2 pack so that a lè lọ. But ẹ̀yin tó jẹ́ pé ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 1 pack, òun lẹ máa lò, á dẹ̀ lọ lórúkọ Jésù. Ẹ ní testimony ayọ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra oyin original, ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual products wa, àwọn spiritual products tó confirm tó mú yes, ó wà available. Àwọn ṣe àánú, ọṣẹ arọ́bì tó wà àwọn àgbà, kò ṣe dúró wò ó. Oríṣiríṣi testimony, oríṣiríṣi ìrírí ayé lolúwa ẹ̀ ń gbọ́. Màá gbọ́ mi báyìí, màá tún ní èélé túká màmá ó lágbára o, kò dẹ̀ lè ṣe kí rẹ̀ máa wà, nítorí jọ́ta ti bí wa gan láti bí wa ti bì tire. So kò sí ọgbọ́n ká má la àwọn àlà kọjá, àwa alákọ̀ máa ń ṣe kíni, la máa mójútó ara wa tá máa dira. Ọlọ́run ò dẹ̀ ní fi wá sílẹ̀ ní agbára Ọlọ́run. So níbi jù bẹ́ẹ̀ lọ ní orí ètò ti tèmi, Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Oduduwa nation. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, tẹ́ dẹ̀ bá mi like. Ire o.